Africa Content TV. Mìíràn ojú náà sí abẹ́ ìgbà abáṣọ. Èjì ìdájọ́ ọ̀kadà ara sọ fún wa. Fáwé. Ìlànà ojú náà sí ojú ìdájọ́ ọ̀kadà ara. Obìnrin mú ìlànà àkàkùn. Ti ya 2022 ọdọọdún ní ìbá sọ ilẹ̀ náà máa ń ṣe ẹ̀rọ ara wọn èrèlú lóríṣiríṣi èso wọn parapọ̀ ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ ẹ̀rọ. Láti ìṣàyọ̀ obìnrin ilé ìfẹ́ sí ìgbàdí bọ́lá tó ń bẹ lábẹ́ olókùn fẹ́stífà ọkùnrin wọn ni. Abẹ́ olókùn fẹ́sí ìbàlẹ̀ tí máa rí obìnrin nípa àti òṣèlú ìfanara pé gbogbo ọmọ ya àbí ara alábí wọn ni ìfọ olókùn nígbà lábà àṣọ ìfọ olókùn ẹni jẹ òní jẹ ajá níbi kí mi láti mi lọ gbogbo wọn Yorùbá tó ń lò tó kọjá. Ìgbà sí báwọn ní ìjọba sọ àwọn ẹni tó ń ṣe ìlú tí wọ́n bá ṣẹlẹ̀ àtọ̀jọ́ orí mi wọ́n tún gbọ́dọ̀ máa lọ́yọ̀ ìgbèrè ọ̀dọ́ ìwé ẹ̀pẹ́ ìṣèlú lásán. Ẹ̀tọ́ ni wọ́n gbé ìṣẹ́jú ìṣẹ̀lẹ̀ pàṣẹ. Olóògbé ọgbà sọ. Ọmọ ayé ara ń náwó mi àwọn àgbàjọ. Ṣẹ́tùbá Obìnrin ní fẹ́síbà ti yẹ 2022 wọ́n dá ológun fẹ́síbà ní olórí ọgbọ́ gbogbo ní Nàìjíríà ní àtòkò òkú ìgbà Gani Adams ààrẹ ọ̀nà Kakanfò lóògùn fún ìbá sọ̀rọ̀ ẹ̀yà ajúwọ́lá ilẹ̀ àgbàtà ẹjọ́ nígbàgbọ́ báà bá ṣe ìpọ́nlẹ̀ ní lágbàdà ní bọ́lá gbogbo ìgbà fún làbàkà ọkùnrin ajẹ́ pé àdúrà tí ó lè gbà torí tó ń ṣe bí wọ́n obìnrin mú obìnrin pé ó tún wá bẹ̀ lọ́dà olókùn fẹ́ẹ́sì àjọ ní pé ètò ńlá ti kọ́ sílẹ̀ ògùn dára ilẹ̀ ńlá ti tuntun ẹgbẹ́ ògùn ẹ má ṣe jẹ́ àdìgbàgbọ́ bẹ́ẹ̀ kọ́ lè fa àjọ láàmì àyàfà àti ọ̀rẹ́ ló ní wá bẹ́ẹ̀ ọ̀rẹ́ tó náà fi ní pọ́n wálé ló ní wá bẹ́ẹ̀ sẹ́yìn ẹ̀dùn ọmọ ẹ̀ wà nù mí àtàkẹ́. Ọ̀rọ̀ náà ń wọ ní ọ̀rọ̀ ní ọ̀sẹ̀. Ààrẹ ọ̀dọ́dọ́dọ́ tó lé Yorùbá lójú ọkọ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá kò sábà náà. Olórí ètò ọmọ Yorùbá láàbàtà àbàjẹ́ pátápátá nípa Gani Adams.
Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o. ẹ máa ń lẹ̀ wọn àtàlásọ. Kábíyèsí onílẹ̀ wọn pátápátá nọ́mbà 1 citizen gbogbo mẹ́ra ẹ máa wọlé rẹ̀ Ìgbà Gani Adams, Oòduà, Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá, lóògùn ọ̀fẹ́ o. nọ́mbà 1 citizen, ọmọ Yorùbá alábàdà pátápátá ní Nàìjíríà tó fi gbé wọ́dún à. Ọkọ̀ ọmọdé olórúkà, kábíyèsí onídàá, àmì bá wọlé máa rẹ̀. Ẹ̀ka sáwọn yìí ní àwọn ẹ̀mí.